You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you.
àbáwá fún yín tí ó di méjì ó di mẹ́ta ẹnu tí sí ilé mẹ́lẹ̀ ẹni wálẹ̀ o ẹni wálẹ̀ ẹni wálẹ̀ àbáwá wọlé yẹn lọ́nà láti bàjẹ́ ẹ ṣeun gbogbo ètò bá lè bá wa dúpẹ́ ẹnu 1,000 naira ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gbogbo ètò bá lè bá wa dúpẹ́ ẹnu 1,000 ọ̀yá bàbá àgbà sáré àpò méjì àbọ̀ ọ̀yá àpò méjì àbọ̀ 500 naira ọ̀yá 500 naira tó lè bá wa dúpẹ́ wípé olúwa ṣeun bàbá wa sí Ìbàdàn. ẹ dákun ẹni ká ṣètò àwọn àlùyí tí ní ìpọlọ́wọ́ mi àti kó sábò ní ẹ ṣeun àbáwá ìfúnra yìí bàbá wọn ti kólópo ilé baálẹ̀ lánàá foundation ní òkìtò lọ́dọ̀ wa lọ́hùn bóyá ẹgbẹ́ tó wá ń tẹ̀ pé pálọ́tà àwọn ọmọ wọn pẹ́ bàbá àbáwá bá fi lé owó ọgbẹ́ ẹgbẹ́ tó wá ń tẹ̀ ẹsẹ̀ kan náà tó bá sẹ̀kẹ̀ nìkan ọlọ́run bá wà fẹ́ wà ṣèkẹ́ṣèkẹ́ fún wọn ọlọ́run bá wà fẹ́ wà ṣèkẹ́ṣèkẹ́ fún wa àwọn tó bí wà tó sùn wá kéèyàn ọlọ́run bá wà fẹ́ gbogbo wa. ọlọ́run bá wà fẹ́ àmì ṣèkẹ́ṣèkẹ́ fún wa. ọlọ́run bá wà fẹ́ wà ṣèkẹ́ṣèkẹ́ fún wa. Sọ wá ní ọlọ́run bá wà tẹ gbogbo ọlọ́run bá wà tẹ wá ṣèkẹ́ṣèkẹ́ fún wa o ọlọ́run bá wà tẹ wá ṣèkẹ́ṣèkẹ́ fún wa àwọn tó bí wà tó sọ wá dèèyàn ọlọ́run bá wà tẹ gbogbo. Ọlọ́run bá wà tẹ wá ṣèkẹ́ṣèkẹ́ fún wa. Ọlọ́run bá wà tẹ wá ṣèkẹ́ṣèkẹ́ fún wa. Àwọn ọlọ́run bí wọ́n wá kan sọ wá dé náà. Ọlọ́run bá wà tẹ gbogbo wa. Àwọn tó bí wà tó sọ wá dé náà. Ọlọ́run bá wà tẹ gbogbo wa. Àwọn tó bí wà tó sọ wá dé náà. Ọlọ́run bá wà tẹ gbogbo wa. Ẹsẹ̀ àmì rẹ̀ kẹ́lẹ́. Àmín. Lọ́sí àwọn àlùfáà wọ́n gbogbo abiyamọ tí ń bẹ níbí. Gbogbo abiyamọ láyé tí ń bẹ níbí ẹ̀dọ́ wa nàkà sáwọn ọmọ yìí. Wọ́n láì wà ní ayédágbé. Wọ́n ìtú ayédágbé. Wọ́n ìtú ayédágbé. Ọlọ́run ọlọ́run wọn lóbìnrin. Kó wọn lọ́mọdé kó wọn lágbà ọlọ́mọdé ní oyè òní o. Mo gbé bàbá wa gbà. Wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá níyà àti bàbá láyé onídìí bẹ́ẹ̀sì lónìí. Olójú ẹ̀bìlù olójú ẹ̀bẹ̀dá tí wọ́n lè ṣàkólé rà á. Ṣùgbọ́n yẹn bàbá wọn fi lè kú bẹ́ẹ̀sì yẹn ti ká. Ó ti sán. Bẹ́ẹ̀sì ti ká ẹ mẹ́ra ẹ̀rọ ẹ̀yìn. Ìjọ tí yẹn bá fi lè kú bẹ́ẹ̀sì yẹn ti wó. Láàárín ìṣẹ́jú kan bá ọ̀pá bíi amadi ọdún wọn sì bímọ. Nàkàtà àwọn èkó súre fún wa. Túdásì kọ́ gbogbo tó kù wọn lọ ní. Nàkàtà ọmọ yẹn súre fún wa. Lójú ẹni tí ó rí ọlọ́mọdé ṣubú. Lójú ẹni tí ò ní rí ọlọ́mọdé ṣubú. Lójú ẹni tí ó kì í pẹ̀lẹ́ ọlọ́mọdé ṣubú. Gbogbo ọlá dáadáa bàbá yín nínú ayé ọlọ́mọdé tẹ́lí tìkà.
gbogbo ọmọ náà pé àbáwọ̀ Suleiman àbáwọ̀ Haja wọ́n ní mọ́tò yìí AKD 574 GK wọ́n ti jọ náà mọ́tò rẹ̀ dá o ẹ̀tọ́ bá ní mọ́tò yẹ kọlọ̀ chẹ́kì ẹ̀ ẹ̀tọ́ wọn ní kọfẹ́ wọ́n yẹ dáa Bismillahir Rahmanir Rahim ẹ̀jẹ̀ kájọ wípé yẹ nígbà mẹ́ta alladhina qala lahum an-nasu inna an-nasa qad jama'u lakum فأخذهم وزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل حسبنا الله mẹ́ta ọlọ́run ọ̀dá yóò ká wà níwájú ọlọ́run má sọ yìí di ekiri ẹ̀yà kan lẹ́ni tí ó gbé yìí mi. Ayé sáré dáadáa ìwọ́n náà dẹ̀ bí mo lè fẹ́ kébi ọmọ rẹ o. حسبنا الله ونعم الوكيل حسبنا الله حسبنا الله ẹ máa ṣe ámìnà kọ́wọ́ yẹ kan náà. ẹ ṣe ámìnà kọ́wọ́ yẹ kan náà. ẹ ṣe ámìnà kọ́ pariwo. tó bá yẹ ká bí àmà ní ọkọ àwọn yòókù kò bí wàá fọwọ́ àdúrà tó síwájú wọn báyìí láti lóòótọ́ la bí àmà wàá fọwọ́ àdúrà síwájú àwọn ọmọ yìí. àbáwọ̀ aláyé ìlú ẹ̀ máa sọ́mọ́tò sí mo fẹ́ lọ jókòó. tó ẹ bá bí àmà ní ọwọ́ fọwọ́ àdúrà rẹ síwájú wọn ìyá yìí. tó bá fẹ́ràn wọn ẹ̀yin fídíò kámẹ́rámán ẹ máa fọ́kọ́ síwájú yẹn ẹ máa wọ wọn. ọlọ́run bá wà kẹ́rọ̀ o. àmín. ṣe tẹ́sí bẹ́ẹ̀ fún wa. àmín. àwọn àtòbí wa tó sọ wá dé ìhà ọ̀nà. àmín. ọlọ́run bá wà kẹ́wọ̀. bàbá rọ́ì adúgbò ọ̀dọ̀ ọlọ́ tí wọ́n bá ní kẹ́yìn darí ìjókòó ó tó wá wo ìjókòó pé àwọn ọlọ́run tó fún lẹ́kọ̀ọ́ tí ìjókòó yóò fi tò. tí ó rí ṣe. yóò rí ṣe ṣé wàá mọ̀lẹ́tàdà níta bùkátà tí a fi pè é ọ̀rọ̀ ní kárí. àtẹ̀yìn tá a fi lè rí máa ń tọ́lọ́ máa ń fi kàn láíláí. láhàúlà. sẹ̀má ẹ̀jẹ̀ bí ọlọ́run bá tóbi. Allahu Akbar. àwọn Yorùbá ní àbẹ́ bí ni mọ́lá Haúsá làwùsá ń jẹ́. àbá Abdullahi kò sọ́kọ́ tẹ́ fẹ́ dá ẹ̀ ní bàbá láyé máa. bàbá ń pe ẹni tó ní bàbá láyé wà láàbẹ̀ bá yọjú ọlẹ́nà yìí. kò rújú rárá ẹ̀yin ò ní bàbá láyé máa. kò sọ́kọ́ tẹ́ fẹ́ dá sí i. àkọlé ni pé àbàbá rẹ̀ ó ti bí bàbá rẹ̀ ìrora sẹ́ni. àtẹ́tù ìkùkúrò ọ̀fànàlẹ̀ ètò á. fàáìnà lè máa sọ́mọ́ wọ́n ní mọ̀ tàkọ́rí. وإن المنبع إنما دعا وإن العزيز إذا ما ذكر تمنوا جميعا فهم مبرر وبعد جميعا وما أتى الخبر ọlọ́run kọ́ bá tẹ́ bàbá wa. àmín. bàbá ẹjọ́ kọ́ bá. àmín. ètò àwọn bàbá náà fi sí mi lẹ́nu. ọlọ́run kọ́ tẹ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọdé bàjẹ́. àmín. bàbá náà mọ̀ pé yóò rí bó ṣe rí yìí. gbogbo tó dà bá ṣe láyé kó máa rántí ọjọ́ pé kàrìkì ara. àdìkọ́ni yẹn kó kọ́ sọ máa lọ bá dàgbà ìlìhì. wọ́n sọ ìmọ̀lẹ́kọ́ ní táàkàrà àdìbàdì fún gbogbo alápàdà wá bí ẹgbẹ́. níjọ́ wo tí wọ́n ń sin bàbá wa ẹ̀mọ́ bínú. bàbá wa ṣéwù wá dìde. wọ́n ní bàbá wa ìlú bá tó bí oṣù bíi mẹ́ta. ẹ lọ síbi kọ́bùrì wọn tẹ̀ ẹ̀ hù wọn. wọ́n ní tẹ̀ bá hù wọn níbi tí bàbá wa ya wòlíì dé. ẹ̀rí pé bá a ṣe sin wọ́n bẹ́ẹ̀ náà ni bàbá wà. àwa níbẹ̀ ni lóòótọ́. àmọ́ tí bàbá wù wọn ṣé bàbá ó tó padà sáyé mọ́. wọ́n ní padà wọ́n ti lọ. wọ́n ti rìnrìn àjò tó ọ̀dẹ padà wáyé mọ́. kò sẹ́ni tí ò lè du ẹja bẹ̀rù ọ̀nà. ó ṣe jẹ́ lọ. náà nísìnyí wọ́n ní ká ṣe òbí náà. ẹ̀dá kan ẹ̀rọ bàbá tí ẹ wà níkàlẹ̀ wọ́n ní mọ́tò kan wà nígbà tí ó bá wọ́n tan bákẹ́ láìtì ẹlẹ̀ bátìrì ẹ̀dẹ̀ lọ sílẹ̀ bátìrì òbáyà kan ṣe ọ̀rẹ́ AKD 574 JK ẹ lọ pa bákẹ́ láìtì yẹn torí bátìrì òbáyà kan ṣe ọ̀rẹ́ ẹ̀dá yorùbá nínú bàbá mẹ́rin. àdàrú máa wá ní ìwọ̀sílẹ̀. ẹ̀ nígbà yìí ìjọkù náà ní ká ṣe fìdá àwọn bàbá wa tí wọ́n bá ṣe fadilatu Sheikh al-Ustaz Muhammad gbólókò Allahu Akbar gbólókò ọlọ́pàá jẹ́ láíláí àwọn ọlọ́pàá ṣe yìí
ọlọ́dẹ àdúgbò ọ̀fẹ́jọ́ mẹ́jọ ayọ̀bá àdébí Muhammad. Sallallahu alaihi wasallam. Àmẹ́ni tó kàn ọlọ́dẹ kan ló mọ̀. Mo dàgbà òsì, mo kéré òsì, mo lówó òsì, mo yọ olóṣì òsì.
Gbogbo akọrin àtòbìnrin lápapọ̀ tí jọ máa fà wọ́n náà bẹ̀rẹ̀ ní wọlé ìjókòó lápẹjẹ́ wọn láyé kọjá. Àbá Sulemana, Ajá Nabisa, Àbá Adamu, Àbá Simiyu, Alájà Amina, Alájà Amari àkọ́kọ́ tó wà lórí ìlú. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ẹ̀rọ bukan ká wọ́n yẹ tara afẹ́kẹ́ farabalẹ̀. Ẹ farabalẹ̀. Ẹ̀rọ bukan fún wa láyé. Ẹ máa rà fún àfárá. Àgbẹ̀rẹ̀ àwọn ọmọ ńlá. Ìjọba àwọn àfárá. Ìjọba tí kì í dàrú rárá ni. Ọba tó dá wa ti parí ètò. Ọba tó dá wa ti parí ètò. Wọ́n ti fàyè kó dàrú sílẹ̀. Wọ́n sì fàyè kó dàrú sílẹ̀. Kò sì lè dàrú láéláé. Kò sì lè dàrú láéláé. Ọba tí tolé ti tolé wọn. Ọba tí tolé ti tolé ẹ̀. Bàbá àgbà ọba ní sọlá. Bàbá àgbà ọba ní sọlá. Ọlọ́run tẹ́ wọn tó pọ̀. Ọlọ́run tẹ́ wọn tó pọ̀. Wọ́n ò tún wá kàkúrú. Wọ́n ò tún wá kú àkúrú. Níbi tá a wà yí lónìí. Níbi tá a wà yí lónìí. Láti gbé láwà ní ẹni tí ó máa di ilé tá a fẹ́ máa rí. Láti gbé láwà ní ẹni tí ó máa di ilé tá a fẹ́ máa rí. Táyé fẹ́ máa rí. Táyé fẹ́ máa rí. Ọba Sọládà. Pé Ọba Sọládà. Ọba Sọlárè. Ṣùgbọ́n nínú kádàrá Ọlọ́run. Ṣùgbọ́n nínú kádàrá Ọlọ́run. Bọ́lá ti tó nkẹ́ látọ̀. Bọ́lá wa ti tó nkẹ́ látọ̀. Àbáwọ̀ Abdullahi ní dàgbà. Àbáwọ̀ Abdullahi ní dàgbà kí ìsàkọ́bí ọmọ. Gbogbo ẹni tó bá sì dàgbà làwé láwà ní. Gbogbo ẹni tó bá sì dàgbà làwé láwà ní. Ṣé a bá ní lẹ́gbẹ̀dá yìí àti sàdíbà bàbá ẹ̀ òun làgbọ́ ọmọ bàbá ẹ̀. Ẹni tó bá ti sàdíbà fún bàbá ẹ̀ á ní kóhun náà làgbọ́ ọmọ bàbá ẹ̀. Àbáwọ̀ Abdullahi ní dàgbà. Àbáwọ̀ Abdullahi ní dàgbà. Fún bàbá wa àgbà ọba sọ. Fún bàbá wa àgbà ọba ní sọlá. Ṣùgbọ́n ètò tí kò dàrú ní bẹ́lẹ̀. Ṣùgbọ́n ètò tí kò dàrú ní bẹ́lẹ̀. Níbi tọ́lọ̀ fẹ́ràn àbáwọ̀ Abdullahi lọ́ra. Níbi tí olóhùn fẹ́ràn àbáwọ̀ Abdullahi lọ́ra wọn. Ṣé kóhùn lọ sọ fún wa pé ìdílé sáyà fún. Lásàtà iná sáyà fún lásàtà. Wọ́n lè bí yín pọ̀. Wọ́n lè bí yín pọ̀. Ọ̀tọ̀ ọ̀nà tí kálukú ọ̀yà. Ọ̀tọ̀ ọ̀nà tí kálukú orí kálukú ọ̀yà. Ṣùgbọ́n ìdá afẹ́ká kọ́ òní àfáàyà. Ìdá afẹ́ká àfáàtù lẹ́rọ yà ọkùnrin kún ó yà. Ó ti jẹ́wú. Ẹ ti jẹ́wú. Kí ló tún wá kú? Àfẹ́sẹ̀ wà ní wa ni. Mo sọ lẹ́sẹ̀ mo lọ́dẹ̀ jù lọ ni. Àwọn ẹ̀rẹ́ jù lọ ni. Mo ní darí bọ̀. Wọ́n lẹ̀ darí bọ̀. Àwọn ẹ̀rẹ́ àdìbọ̀ fún àwọn Abdullahi. Àbá Sulemana. Àwọn làbẹ́ máa rí ní gbogbo ibi yìí. Tàbá ti kéèkì wọn. Àwọn ẹ̀rẹ́ àdìbọ̀ àbá àwọn Abdullahi. Àbá Sulemana ní gbogbo ibi yìí abẹ́ máa rí wọn. Báwo yẹ bá kọ́ yọ ọ́ lẹ̀ fún àbá Abdullahi náà. Àwọn ẹ̀rọ wọn wọn bẹ́. Àbá Abdullahi. Wọ́n fi àbá Sulemana wọ́n fi lórí sórí àga. Wọ́n fi àbá àwọn Sulemana wọ́n fi wọ́n rẹ́lẹ́ sórí àga. Tí ọmọ bá délé. Wọ́n mọ̀ bá wọn délé. Torí ọ̀nà ẹ̀tẹ̀ tó mú. Torí ọ̀nà ẹ̀tẹ̀ yìí rìn. Torí kéwu ò dé ìkẹ̀kẹ̀ lọ́wọ́. Kéwu ò dí ẹnì kẹ̀kẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n tó ti bá ti bẹ. Ìjọ tí bá táyé bá ti bẹ. Nítòsí. Afẹ́jọba lẹ́yìn méjèèjì. Yéèsè gbogbo àlẹ́ àníráyè. Àtàwọn tó kù náà. Àbáwọ̀ Sulemana. Àbáwọ̀ Sulemana. Ọ̀dọ̀ wọ̀ yín o. Ẹ má jẹ́ kí ayé bàbá yín sóko. Ẹ sì má jókòó bàbá yín ó parẹ́. Bí kò wọ́n ti wà tẹ̀yìnà òlé
صبيا يا أنزل الكتاب بقوتي وآتيناه الحكم صبيا. Àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ jòkó wọ́n ṣe àdúrà sí láwà nínú ẹ̀. Bí wọ́n ti ṣe tán, àwọn òkú àfọwọ́ kì láyé. Yóò wá tó bá Sùlèmánà. Ẹ̀rọ ìwọ́n nẹ́bí náà kan náà. Ẹ̀wọ́n nẹ́bí. Ó sì ní kíta àrà nínú wa tí. Abáwùlẹ̀ yẹn fúnra wa. Èlò ẹ̀fẹ́ fún wa lórí àǹtà abẹ́wé yìí. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.